wa pé a kú dédé àsìkò yìí níbi yóò kẹ́tì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ìbójú tẹ fún wọ̀ wá ojú náà ní fún etí tẹ fún gbọ́ wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn la mú wá fún ti àsìkò yìí, orúkọ oníròyìn wọn náà ní Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ bẹ́ẹ̀ tó ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù pẹ̀lú òun lórí ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí. Ó sọ pé dídùn lọ́sàn yóò so nígbẹ̀yìn. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ni ó ti pàṣẹ ètò ààbò tó péye fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí látàrí ìfẹ̀hónúhàn èyí táwọn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de náà tí wọ́n sọ pé ó máa wáyé lénìí. Látàrí ìròyìn lénìí, àwọn agbébọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa olóṣèlú kan àti mọ̀lẹ́bí rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Ọwọ́ àjọ EFCC ti tẹ àwọn afurasí oníjìbìtì ayélujára tí kò dín ní 13 kan ní ìpínlẹ̀ Sokoto lánàá òde yìí. Ìdájọ́ òdodo la fẹ́ o. Àwọn mọ̀lẹ́bí tí ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ tó gún ọmọ wọn lọ́bẹ pa látàrí ọ̀rẹ́bìnrin ó ní wọ́n pariwo síta bẹ́ẹ̀. Nínú ìròyìn tó farajọ eléyìí, arákùnrin kan tó jẹ́ abániwálé ní Àbújá ó ní ó gún akẹgbẹ́ rẹ̀ lọ́bẹ pa nítorí ẹgbẹ̀rún kan náírà. Látàrí ìdúkokò àwọn ikọ̀ IPOB lórí ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà tí yóò wáyé lọ́la lénìí, níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ni wọ́n ti pàṣẹ kí àwọn agbófinró kí wọ́n dúró síta dáadáa láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Nínú ìròyìn ti Yorùbá Nation, lẹ́yìn tí àwọn Fúlàní darandaran ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìkọlù sí ẹni tó jẹ́ jagun ìlú Ìgbàjà, níṣe ni gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ti ń rọ gbogbo àwọn tó jẹ́ alágbára ilẹ̀ yìí láti ṣe bẹ́ẹ̀ ṣe bí ọmọ akin kí wọ́n kó àṣírí àwọn bàbá wa jáde síta. Ìròyìn ti Biafra Nation, ikọ̀ Biafra ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ilé ìwé gíga tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Imo. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù pẹ̀lú òun lórí ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí. Ó ní wípé dídùn lọ́sàn yóò so nígbẹ̀yìn ohun gbogbo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀ lówùúrọ̀ yìí lásìkò tó ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ayẹyẹ òmìnira èyí tó ṣe déédéé ọdún 64 tí orílẹ̀-èdè Nàìjíríà tó ti gba òmìnira. Lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ ló sọ di mímọ̀ wípé lórí ètò ọrọ̀ ajé tó dẹnu kodò, ó ní àwọn ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nú, bẹ́ẹ̀ ni àwọn ti ń gbé ìgbésẹ̀ láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kó tún ṣe bẹ́ẹ̀ kó rú gọ́gọ́ sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní tí a bá dàrú àníri túntò, ó ní ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé yìí ó nítorí ibi tó bá dé tẹ́lẹ̀ níṣe ni ó ti bàjẹ́. Ó ní bí a bá sì filẹ̀ síbẹ̀ ó ní yóò tún máa bàjẹ́ sí ni. Ó ní ṣùgbọ́n ẹ jẹ́ kájọ mú ìnira náà mọ́ra fún àsìkò yìí. Ó ní nítorí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà níṣe ní bọ̀ wá dára pẹ̀lú ìgbésẹ̀ èyí tí òun gbé nípa ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kodò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló tún tẹ̀síwájú nínú àwọn àṣeyọrí èyí tó ti ṣe nínú ìṣèjọba rẹ̀, nínú èyí tó ti sọ di mímọ̀ wípé ikọ̀ àwọn Boko Haram àti àwọn agbésùmọ̀mí lóríṣiríṣi ó ní àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣẹ́gun wọn látàrí àtìlẹ́yìn tó péye láti ọwọ́ ìjọba àpapọ̀ èyí tó ń jẹ́ adarí rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún wá ní wọ́n fi ọwọ́ mẹ́wẹ̀ẹ́wá sọ̀yà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé tí ẹ bá lè ṣe sùúrù tẹ́ ẹ sì ní ìfaradà pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí òun gbé lábẹ́nú yìí, ó ní gbogbo nǹkan bọ̀ wá dẹrùn nípa ti owó bẹntiró, ìyẹn owó ìrànwọ́ epo bẹntiró tí òun yọ. Ó ní kì í ṣe pé òun déédéé ṣe bẹ́ẹ̀, ó ní ṣùgbọ́n ohun gbogbo tí òun ṣe òun ló ní ìdí tó sì sọ wípé àbájáde àti àyọrísí rẹ̀ òní yóò ṣe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní tó péye. Ààrẹ ní ẹ fọwọ́wọ́nú, ẹ ṣe sùúrù pẹ̀lú mi,
ọ̀rọ̀ sì pọ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu sọ nínú ìbánisọ̀rọ̀ rẹ̀ ètò wáyé lówùúrọ̀ yìí. tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ náà a ti ṣe àfihàn fọ́nrán níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe bẹ́ẹ̀ bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ tó wà lórí ìkànnì Àròlé Bàbá 1010 TV2 tẹ́ wà yìí. kẹ́ lọ wò ó kẹ́ gba ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ náà. ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ni ó ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ ètò ààbò tó péye fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìfẹ̀hónúhàn èyí tí ó máa wáyé lénìí. látẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí yan IG Káyọ̀dé Ẹgbẹ́tókun èyí ló sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Olúmúyìwá Adéjọbí tó ní Káyọ̀dé Ẹgbẹ́tókun ló ti pe gbogbo àwọn agbófinró ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wípé kí wọ́n má káwọ́ gbéra kí wọ́n túyáyá jáde síta láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn pẹ̀lú bí àwọn kan ṣe yarí wípé túláàsì àti dandan ni àwọn yóò ṣe ìfẹ̀hónúhàn látàrí ayẹyẹ èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe lénìí tó jẹ́ ẹlẹ́kẹrìnléní ọgọ́ta ọdún lókè pẹ̀ báyìí wá ní Káyọ̀dé Ẹgbẹ́tókun tó ti sọ di mímọ̀ wípé kí àwọn ọmọ gànfẹ́ àti àwọn oníwàkiwà kí wọ́n má bàa ba àlàáfíà ìlú jẹ́. níṣẹ́ ni kí gbogbo àwọn agbófinró kí wọ́n lọ dúró síta wọ́n sì ya ikọ̀ ojú ni alákànfin sọrí lásìkò tí ìwọ́de náà ti bá ń lọ lọ́wọ́. kò ṣàìrọ̀ gbogbo àwọn agbófinró náà wípé ẹ fi tọmọlúàbí ṣe o bẹ́ẹ̀ bá fẹ́ bá ẹnikẹ́ni sọ̀rọ̀ àbẹ̀fẹ́ bá ẹnikẹ́ni wí ẹ ṣe lọ́nà tó tọ́ káyé má bàa tún rí tiyín rò. òní bẹ́ẹ̀ ni kẹ́ jẹ́ kí àlàáfíà kó gbáàyè láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí wípé ayẹyẹ tá à ń ṣe yìí kò tọ́. bẹ́ẹ̀ ni àwọn kò gbà ládùúrà wípé kí ọ̀fọ̀ kan àbí ìbànújẹ́ kan kó tibẹ̀ wọlé látàrí ìwọ́de èyí tí àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe lórí ìfẹ̀hónúhàn náà wọn náà ni wọ́n ti kéde rẹ̀ láti bí ọjọ́ mélòó kan wípé yóò gbéra sọ lẹ́ni tí ń ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ní í ṣe déédéé ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. nínú ìtàn ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kò tí ì gbọ́ ọ̀rọ̀ àti awuyewuye pẹ̀lú igbe tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ké nípa ọ̀wọ́n gógó oúnjẹ àti àìṣètò ààbò tó fi mọ́ ọ̀wọ́n gógó epo orílẹ̀-èdè Nàìjíríà. Káyọ̀dé Ẹgbẹ́tókun láti ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá yún Olúmúyìwá Adéjọbí ló ti wá ní àwọn ti gbọ́ o bẹ́ẹ̀ ni àwọn gbà fún yín ṣùgbọ́n ẹ fi tọmọlúàbí ṣe é torí àwọn agbófinró wọn ò mọ̀ fi páńpẹ́ òfin mú gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó tayọ ààlà òfin lásìkò tí wọ́n bá ń ṣe ìfẹ̀hónúhàn náà. àwọn agbébọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa olóṣèlú kan àti mọ̀lẹ́bí rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. ẹni tó jẹ́ olóṣèlú nínú tó sì jẹ́ olùdíje sí ipò kánsẹ́lọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyún Raymond Timothy ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí pẹ̀lú àbúrò rẹ̀ kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní James Timothy gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n sọ. wọ́n ní arákùnrin Timothy ó jẹ́ olùdíje sí ipò kánsẹ́lọ̀ ní Parí wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ Kàwúrù ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. wọ́n ní arákùnrin náà ó ń darí bọ̀ láti ibi tí ó ti lọ ṣe ìpolongo ìdìbò pẹ̀lú òun àti àbúrò rẹ̀. nínú ìtàn ni àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ìkọlù wọ́n ṣe é sí nínú àlàyé tí ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ olóṣèlú ní ìpínlẹ̀ Kaduna èyàn Barnabas Chawai ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 29 ìyún tí ń ṣe ọjọ́ àìkú Sunday ó ní agbègbè tí wọ́n pè ní Kezachi Parí wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ Kàwúrù ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ ó ní àwọn jọ túká níbi tí àwọn ti lọ ṣe ìpolongo ìdìbò ní kò rìn jìnnà díẹ̀ ó ní àwọn gbọ́ ìró ìbọn ṣùgbọ́n látàrí ọ̀nà tí kò dáa tí kò sí àǹfààní fún mọ́tò láti rìn ní ibẹ̀ ó ní nítorí rẹ̀ náà fi gbé ọ̀kadà láti lè kọjá ní agbègbè ọ̀hún tó sì já sí wípé àwọn agbébọn wọ́n gbẹ̀mí olóṣèlú ọ̀hún tó jẹ́ olùdíje sí ipò kánsẹ́lọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àbúrò rẹ̀ ní ojú ẹsẹ̀. ó sì sọ di mímọ̀ wípé àwọn ní ìfuramọ̀ bóyá nínú ẹgbẹ́ òṣèlú míì ó ní wọ́n ti nawọ́ òkò burúkú ọ̀hún tí wọ́n ti sọ sí ìdílé Timothy náà ó ní tàbí kó jẹ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n ti jingiri nínú ìwà burúkú yìí ó ní ṣùgbọ́n ṣá o ìwádìí ń lọ lọ́wọ́ láti lè mọ irun tó ṣokùnfà ìkọlù arákùnrin náà
ó ní gbogbo akitiyan àwọn agbófinró láti wá dóòlà ẹ̀mí rẹ̀ wọn ló já sí pàbó pẹ̀lú bó ti já sí wípé kò sí ọ̀nà tó já gaara fún ọkọ̀ láti rìn ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé Timothy Raymond yìí ó ní ọmọ mẹ́ta ní ilẹ̀ tẹ́lẹ̀ tó sì tún já sí wípé ìyàwó rẹ̀ ó wà nínú oyún lásìkò tí wọ́n ṣe ìkọlù tí wọ́n ṣe é sí yìí. Ọwọ́ àjọ EFCC ti ṣe bẹ́ẹ̀ tẹ afurasí oníjìbìtì ayélujára tí wọn kò dín ní 13 ní ìpínlẹ̀ Sokoto báyìí ní agbègbè tí wọ́n pè ní Gidanyaro àti Dandima ní ìpínlẹ̀ Sokoto. Ó ní ọwọ́ ti bà àwọn ènìyàn 13 tí wọ́n pe ara wọn ní ọmọ ilé ìwé gíga Usman Danfodio ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ 28 nínú oṣù tá a wà yìí. Ó ní ọwọ́ tẹ̀ wọ́n gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ EFCC náà fi sójú òpó ayélujára wọn wípé ọwọ́ bà àwọn 13 kan lẹ́yìn tí àwọn gba ìpè lórí ìfura àti ìwà jìbìtì orí ayélujára èyí tí àwọn 13 náà tí wọ́n ń wù. Ó ní lẹ́yìn tí àwọn ti fi páńpẹ́ òfin mú wọn báyìí níṣe ni àwọn yóò dojú wọn kọ ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn tó bá ti fojú hàn. Ìdájọ́ òdodo la fẹ́ o, àwọn mọ̀lẹ́bí tí ọlọ́pàá gún ọmọ wọn lọ́bẹ pa náà sọ di mímọ̀ bẹ́ẹ̀ látàrí ọ̀rẹ́bìnrin àti ìfàǹfà èdè àìyedè tó wáyé láàrin agbófinró kan àti arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adékúnlé Odùwọlé. Ó ṣokùnfà ikú arákùnrin náà ní agbègbè tí wọ́n pè ní G11 ní ilé ìgbafẹ́ kan tó wà ní Kaduna. Ó ní wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí agbófinró tí orúkọ rẹ̀ ń jẹ́ Moses Amazie bó ṣe bẹ́ẹ̀ ṣekú pa Adékúnlé. Nínú àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣojú wọn ṣe wọ́n sọ di mọ̀ wípé ní ọjọ́ 22 inú oṣù kẹsàn-án tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀. Wọ́n ní agbófinró ọ̀hún ó ní ó wá láti olúùlú ilẹ̀ yìí ti ṣe Àbújá tí iṣẹ́ gbé wá sí ìpínlẹ̀ Kaduna. Wọ́n ní ibẹ̀ ló ti ní ọ̀rẹ́bìnrin kan tó sì já sí wípé ó sọ fún ọ̀rẹ́bìnrin rẹ̀ wípé káwọn jọ jáde láti lọ ṣe fàájì ṣùgbọ́n ọ̀rẹ́bìnrin rẹ̀ ni ó sọ wípé òun kò ní bá a jáde àmọ́ sí ìyàlẹ́nu rẹ̀ níṣẹ́ ni ó padà rí ọ̀rẹ́bìnrin náà ní ilé ìgbafẹ́ kan tí wọ́n pè ní J11 ní ìpínlẹ̀ Kaduna ibi tí ó ti dá wàhálà lẹ̀ sí ọ̀rẹ́bìnrin rẹ̀ lọ́rùn tó ti ń bá a jà. Ó ní ọ̀rẹ́bìnrin náà ti sá àsálà fún ẹ̀mí rẹ̀ tó sì lọ sá di Adékúnlé Odùwọlé tó sì já sí wípé lásìkò tí Adékúnlé ń gbìyànjú láti dáàbò bo arábìnrin yìí níṣe ni Moses Amazie ló yọ ọ̀bẹ jáde lápò rẹ̀ tó sì fi gún Adékúnlé Odùwọlé ní ikùn rẹ̀. Níṣe ni ariwo ta tí oníkúlùkù sì bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n Adékúnlé náà ó ní wọ́n ní ó gbìyànjú láti dóòlà ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú bó ṣe gbé ọ̀kadà lọ sí ilé ìwòsàn tí wọ́n pè ní Zabon Tasha ní ìpínlẹ̀ Kaduna náà ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣe ni àwọn tán jẹ́ olùtọ́jú aláìsàn ní ilé ìwòsàn náà wọ́n ní àwọn ti daṣẹ́ sílẹ̀ wípé àwọn kò lè dá lóhùn lásìkò yìí. níṣe ló tún gbéra kúrò ní ilé ìwòsàn ọ̀hún tó sì lọ sí ilé ìwòsàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní St Gerard ṣùgbọ́n nígbà tí ó dé ẹnu ọ̀nà ilé ìwòsàn náà níṣe ni aṣọ kò bọ́mọyẹ mọ́ tí ọmọyẹ rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó ti rìn ìhòòhò ọjà tó jáde láyé látàrí àìsí ìtọ́jú tó péye lásìkò fún un. ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹjọ́rò fún olóògbé náà Ìyàndèjì Adéyanjú ó ní àwọn ti kọ lẹ́tà sí iléeṣẹ́ agbófinró ti ìpínlẹ̀ Kaduna lórí ìṣẹ̀lẹ̀ náà tí àwọn sì ń retí ìdájọ́ òdodo lórí ikú tó pa Adékúnlé náà pẹ̀lú ọlọ́pàá tó ṣe bẹ́ẹ̀ tó gún ní ọ̀bẹ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna Mansour Hassan ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn ti gba ìpè náà tó sì fi dá wọn lójú wípé láìpẹ́ yìí níṣe ni àwọn yóò fojú oníṣẹ́ ibi náà hànde. Nínú ìròyìn tó jọ èyí tó farapẹ́ òní ti arákùnrin kan tó jẹ́ abániwálé èèyàn house agent tí ó ṣe bẹ́ẹ̀ pa akẹgbẹ́ rẹ̀ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá látàrí owó tí kò dín ní ẹgbẹ̀rún náírà tó fi ṣe bẹ́ẹ̀ tó fi gún lọ́bẹ pa. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ènìyàn ṣe arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Arógundádé Gbénga tó jẹ́ ẹni ọdún 40 tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí bàbá àbèjì
òun ló ti pàdé ikú ara rẹ̀ ní ẹsẹ̀ ògbèjì báyìí pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ wípé arákùnrin tí orúkọ tiẹ̀ ń jẹ́ Ogbuabo Chibugo ó ṣe bẹ́ẹ̀ tó gún ní ọ̀bẹ látàrí ìfàǹfà tó wà láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní ọjọ́ Ẹtì tí ń ṣe Friday ọjọ́ 27 ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní agbègbè Kubwa ìjọba ìbílẹ̀ Buhari ní Àbújá tí ṣe olú ìlú ilẹ̀ yìí látàrí ìfàǹfà tó wáyé náà ó ní wọ́n sọ wípé ó fa ọ̀bẹ yọ sí arákùnrin náà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe Ogbuabo Chibugo ó ní ó jẹ́ ẹni tó ní ṣọ́ọ̀bù kan ní agbègbè ọ̀hún tó sì já sí wípé owó pé mo fẹ́ gba ṣọ́ọ̀bù ṣùgbọ́n wá lọ yẹ̀ wò wọ́n fún mi ní 1000 náírà kó tó di wípé ó láǹfààní láti lọ yẹ̀ ṣọ́ọ̀bù náà wò ó náà ni ó di wàhálà láàrin Chibugo àti Arógundádé tó sì já sí wípé lẹ́yìn tí wọ́n ní Arógundádé tó di olóògbé ó fọ́ Ogbuabo Chibugo ló fọ́ létí níṣe ni òun náà ni ó bá gbọ̀n mú tó sì lọ́ọ́ fa ọ̀bẹ yọ tó fi gún Arógundádé tí ẹ̀mí sì fi ṣe bẹ́ẹ̀ tó bọ́ ní ara rẹ̀ ní wàràǹsísà tí arákùnrin wu ìwà burúkú náà tán ó ní wọ́n sọ wípé ó júbà ehoro ṣùgbọ́n tí àwọn agbófinró tí wọ́n ṣe ìwádìí àti ìtọpinpin tí wọ́n sì lọ mú ní ibi tí ó farasin kò sí ṣùgbọ́n alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí Josephine Adé ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú báyìí o táwọn sì ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nílé tó ti ní ó súnmọ́ kó kọjú sílé ẹjọ́ láìpẹ́ yìí. Ìròyìn ti Yorùbá Nation lẹ́yìn ìkọlù tí àwọn Fúlàní darandaran tí wọ́n ṣe sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà kan tó jẹ́ ọ̀gágun àti jagun ìlú Ìgbàjà lánàá òde yìí níṣe ni gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè ni wọ́n ti sọ pé káwọn fi ìmọ̀ ṣọ̀kan báyìí láti gbógun ti àwọn ènìyàn burúkú Fúlàní darandaran yìí tí wọ́n ti ń ṣe ìkọlù sí àwọn ọmọ káàrọ̀ òjìrè èyí ló sì fà á tí wọ́n fi wá rọ̀ tó lórí tẹlẹ́mù àti gbogbo àwọn tí Èdùmàrè fún ní àṣírí kan àbí ìkejì pípé kí wọ́n pa kìtì mọ́lẹ̀ lásìkò yìí gan wọn la nílò láti sọra wa ní ọ̀kan ká sì gbàgbé èdè àìyedè àti làásìgbò tá à ń fà láàrin ara wa ó ní pẹ̀lú ìkọlù tí àwọn Fúlàní ṣe sí àwọn alágbára ní àwọn yìí ó ní ó dá wọn lójú wípé àwọn ọmọ káàrọ̀ òjìrè kọ̀ọ̀kan wọ́n bẹ láàrin àwọn Fúlàní yìí tí wọ́n gbàbọ̀dé oníláìpẹ́ yìí Èdùmàrè yóò sì fi ojú wọn hàn ó ní ṣùgbọ́n kábà lè rí òkodoro ọ̀rọ̀ níṣe ni kẹ́ ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ká sì fi mọ̀ ṣọ̀kan kí gbogbo wa wọnú ilé ká kó àwọn àṣírí tá a níjáde tó bó ṣe já sí wípé Elédùmarè fún aléwé àti egbò tó fi jíǹkí wa ó ní gbogbo èyí náà ní kẹ́ ẹ jẹ́ ká sàmọ́ra wọn ká lè jẹ́rí àwọn ọ̀tá èyàn àwọn Fúlàní tí ń bẹ láàrin àwọn káàrọ̀ òjìrè àpapọ̀ àwọn ọmọ káàrọ̀ òjìrè àwọn náà sọ èyí di mímọ̀ nínú àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí wọ́n ń fi léde lẹ́yìn tí ìkọlù jagun náà tó wáyé ní ilẹ̀ Ìgbàjà tí ń ṣe ìpínlẹ̀ Kwara. Ní ti Biafra Nation ikọ̀ Biafra ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ dáná sun ilé ìwé gíga tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Prime Minister fún orílẹ̀ Biafra èyàn Simon Ekpa bó ṣe fi ojú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti gbé fídíò kan síbẹ̀ tí àwọn ènìyàn sì ti ń sọ èdè Igbo nínú ìtàn túmọ̀ rẹ̀ sí wípé ibi tá a wà yìí ó ní à ń pè ní Cathedral Church ní ìtọ́já sí wípé ilé ìjọba tó ń kọ́ ìyún Open University training camp fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn ti dáná sun yìí o wọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà níṣẹ́ ni wọ́n sọ mọ̀ pé àwọn kò fẹ́ rí sójà kankan nílẹ̀ àwọn àti wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n jẹ́ agbésùmọ̀mí tí wọ́n sì pe orúkọ wọn ní Boko Haram ó ní kò sí àyè fún wọn ní ilẹ̀ Biafra níṣẹ́ ni àwọn yóò túnbọ̀ máa tún dáná sun ibi yòówù tí wọ́n bá ń gbèrò látún ti kọ́ irú ilé bẹ́ẹ̀ sí ó ní ilẹ̀ Biafra ni àwọn ń béèrè fún kì í ṣe àwọn agbésùmọ̀mí ọmọ ogun ilẹ̀ yìí kankan ni àwọn fẹ́ ní ilẹ̀ títà wọn a kò ní àǹfààní láti fi fídíò náà hàn yín nítorí òfin àti ìlànà èyí tí ìkànnì YouTube tó gbé kalẹ̀ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀rí máa jẹ́ mi sọ lórí fídíò náà ẹ lọ kàn sí lórí Twitter èyàn X ẹ kàn sí ti Simon Ekpa ẹ yóò rí àrídájú ìròyìn tá a mú wáyé níbẹ̀.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yín náà ni àyànfẹ́ Elédùmarè. títí di ìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá, ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe. adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. ẹ sì máa fi sí notification kẹ́ lè máa rí àjàbalẹ̀ ìròyìn, kẹ́ lè máa rí gbọ́ lórí ìkànnì yìí. títí dìgbà náà, orúkọ mi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.